Orúkọ yín àti àwọn ipò tẹ́ dì mú. I am Chief Sikiru Akàngbé Ayilara. I was a teacher for many years in various primary schools, secondary schools, and 2 teacher training colleges. I was an examiner for teachers grade 2. Then I came to local government administration. To God be the glory, I was the first administrative secretary of the state to the SASCOM. I was one of the first 2 administrative officers to Kokoloshi Masters in Ife. I retired as secretary to local government, and I was appointed again as secretary to local government to meet the policy of the time. Ẹ ṣáà jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa òṣèlú ìpínlẹ̀ Ògùn. Kan ní ọmọ mẹ́kọ́ ní yín sá. Bẹ́ẹ̀ni. Ẹ sì ti ṣiṣẹ́ ní ẹ ti fìgbà kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn. Kí làwọn nǹkan tí ẹ ti wá ṣe tá a lè rí bí iṣẹ́ ìdàgbàsókè tẹ́ ẹ mú wọ ìlú Mẹ̀kọ? Mi ì tẹ́ níbẹ̀ ní Mẹ̀kọ nìkan ṣe. Tó bá lọ sí Adó-Odò Ọ̀tà, gáràjì tó wà ń bẹ̀ lónìí, tẹ̀mí mi ni mo fi kọ́. Gbogbo àwọn tó sọ pé kò ṣeé kọ́, mo kó ọlọ́pàá lọ́bẹ̀, gbogbo ẹ̀ nípasẹ̀ Ọlọ́run àti èmi la ṣe kọ́ sí Ọ̀tà. Sóde ní ọjà ọba tó wà ní Ọ̀tà, àsìkò mi ni. Ìgbà tí mo wà ní Ẹ̀gbádò South, Jubilee Flat, àsìkò mi ni. Mo kàn máa sọ ọjà Owódé, àsìkò mi ni. Togeja Land, èmi ni mo kọ́kọ́ lọ kọ́ 2 classrooms síbẹ̀ during my time. Alhaji Ọlátúnjí ni mo award ẹ̀ fún gbẹgbẹ secretary to local government. Ní Ẹ̀gbádò North, Ata Ọ̀nà, Ayétòrò ní o, Ìmẹ̀kọ ní o, gbogbo ìlú maternity center, many maternity centers òun la kọ́. Ìgbà tí mo sì wà ń bẹ̀, inú mi dùn pé ó wà láyé. Gbogbo ọ̀nà pátá tó wà ní Ẹ̀gbádò North land grade at this level lọ́dún. Àwọn alákọ̀ maternity hall center hall sí Gbògìlà. Ní Ìmẹ̀kọ, mo dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Máa bẹ̀ lórí the latest local government Ìmẹ̀kọ àfọ̀n local government. Èmi ẹ̀sìn Ayilara ni mo kọ mẹ́mọ̀ ẹ̀. Gbogbo a lọ Àbújá ni o, a lọ Èkó ni o, a lọ bí, a lọ tọ̀hún tí Ọlọ́run fi jẹ́ kó bọ́ sí. Èmi ni mo lead wọn lọ. Motor park tó wà Mẹ̀kọ during my regime as secretary òun la kọ́. Town hall ní Mẹ̀kọ during my regime òun la kọ́. Better life market during the regime mi òun la kọ́. Alákétu high school èmi ni mo kọ́kọ́ kọ mẹ́mò tí mo pe gbogbo àwọn abúlé pátápátá, gbogbo àwọn ìletò wọ̀nyẹn tá a fi lè establish Alákétu high school. Conversion Ìmẹ̀kọ health center to the hospital, Dr. Mọ́nà Yájọ́ ó wà láyé kò ìkú. Èmi ni mo lọ bá wípé kí wọ́n upgrade ẹ̀. Donors ni wọ́n fi upgrade maternity comprehensive health center Mẹ̀kọ sí maternity center. Even ní ìgbà tí wọ́n kọ́ maternity center yẹn for good 10 years comprehensive health center for good 10 years ni wọ́n fi ṣí. Èmi ni mo pe meeting through Mrs. Oyagbola ni wọ́n fi bá wa ṣí nígbà ní ayé MPN ṣọgbẹ́. Mention even nígbà tí Abacha wà ń bẹ̀, ọ̀nà Mẹ̀kọ di ebútú báyìí. Èmi ni Ọlọ́run lò tú bàbá Ògúnpọ̀lá àti Sàràkí Ìlọrin, bàbá ni o Lálọ́bájá Kàndé ni wọ́n fi bá wa rehabilitate
ọ̀nà yẹn. bẹ́ẹ̀ mi ní sà gbogbo àwọn ìlú tẹ̀ ka yẹn ǹjẹ́ iṣẹ́ ìdàgbàsókè èyíkéyìí wà tẹ́ mú wọ ìlú Ìlaró? ṣe lè mi. bẹ́ẹ̀ ni. mo ti sọ Jubilee flat Ìlaró ni ọjà tó wà ní iwájú ilé ọba àtijọ́ yẹn during my own time ni so wẹ́ pé Ìlaró ni mo wà lálọ́kọ́ tó gíjà land tí mo sọ and many other things Owódé market. ẹ ń sọ̀rọ̀ nípa Ìmẹ̀kọ Àfọ̀n bí ìjọba ìbílẹ̀ ṣe bí Ìmẹ̀kọ ṣe ní ìjọba ìbílẹ̀ ní tó ta fi ní Ìmẹ̀kọ Àfọ̀n local government ẹ ní ẹ̀yin lẹ́kọ mẹ́mò. bẹ́ẹ̀ ni mo lè fi hàn ẹ́ wọn mo ní kọ́pì lọ́wọ́ kò ì sọmọ mẹ́kọ tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ jẹ́ kí n tún sọ díẹ̀ fún ẹ. ẹ wo ní ìgbà kan postal agency Mẹ̀kọ dìlẹ́lẹ̀ èmi ni mo gbé lẹ́tà lọ Èkó tí wọ́n fún wa ní àpúrúfà sí post office èmi nìkan ṣoṣo lọ́mọ Mẹ̀kọ tó ní àpúrúfà yìí lọ́wọ́ di bí mo ṣe ń sọ̀rọ̀ adé orí ọba Mẹ̀kọ ní ìgbà tí wọ́n upgrade àwọn ọba part 2 to part 1 wọn ò fún ọba Mẹ̀kọ èmi ni mo kọ mẹ́mò mo wá tún lọ defend ẹ̀ ní House of Assembly òun náà fi upgrade adé ọba Mẹ̀kọ to grade 1 mo ní lẹ́tà yẹn lọ́wọ́ mo lè mú fún ẹ rẹ́dílé tí mo fi kọ́. ẹ jẹ́ kí a padà sórí ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n. yes. ẹ̀yin kọ mẹ́mò ipa wo ni ọ̀jọ̀gbọ́n Aṣíwájú Anthony kó ní àbí kí n béèrè pé ẹ̀yin wo àwọn míì wo lẹ́jọ́ kọ mẹ́mò lẹ́jọ́ mú ìjọba ìbílẹ̀ wọ Ìmẹ̀kọ. yes. bá a bá fẹ́ sọ kí Ọlọ́run foríjì ọba Adébáyọ̀ Alábí Adébáyọ̀ ó fún mi ní support Alhaji Yusuf kí Ọlọ́run foríjì wọ́n fún mi ní support Mr. A.A. Adéyẹmí ó fún mi ní support ṣe Fọlá Ọlálẹ́yẹ ó fún mi ní support ẹ wá wo ó dùn mí pé mi ní fọ́tò yẹn ń bí àwa tá a lọ sí Àbújá ní ọjọ́ tí wọ́n announce ẹ̀ ní tá a wà ní gallery láti Ìmẹ̀kọ àyà fọ́tò ńjọ́ yẹn fọ́tò yẹn wà lọ́dọ̀ Mr. Adéyẹmí tí o bá fẹ́ lò ó mo lè sọ pé kó mú fọ́tò yẹn tó bá dé ọ̀dọ̀ ọba Ìmẹ̀kọ ó lóun ti gbé kan lọ ọbẹ̀ fọ́tò kì í sàkúrọ́ àwa ń bẹ̀ gbogbo àwa tá a ṣe òkùnfà ìgan àwa nù fọ́tò yẹn. mo fẹ́ kó mọ kínní kan èmi gan mo gbé ìgbésẹ̀ kan pé mo fẹ́ lọ sí Senate ó sì ní ìdí tí mo fẹ́ fi lọ ṣóńgbọ́ ibi tí mo ti wá Ògùn West tí mo ti wá 5 local governments la níbẹ̀ irú Adó-Ọ̀tà wọ́n ti ní senators 3. ẹ má bínú sá ẹlẹ́kì ń ṣòṣèlú olóṣèlú ló ń lọ Senate àbí sá. mo sọ mo ní mi ò tí ì gbé òṣèlú lórí ṣùgbọ́n báyìí ṣùgbọ́n ní ìgbà tí mo rí wípé nǹkan dagun ní Ògùn West Senatorial District èmi náà fẹ́ gbé ìgbésẹ̀ pé kí n da olóṣèlú ṣùgbọ́n mo ní káàdì APC lọ́wọ́ ìyẹn ò mí pé mo gbé e lórí ṣùgbọ́n ìgbà tí mo wo bí nǹkan ṣe ń lọ fún àpẹẹrẹ ẹ wo local governments ìjọba ìbílẹ̀ 5 ló wà ní Ògùn West Senatorial District Ìmẹ̀kọ Àfọ̀n local government mo ti wá ọmọ Ìmẹ̀kọ gangan ni mí alright àwọn Ọ̀tà Adó-Ọ̀tà wọ́n ti produce 3 senators Ẹ̀gbádò North wọ́n ti produce 2 senators and a minister Ẹ̀gbádò South wọ́n ti produce 2 senators ó wá kù Ìmẹ̀kọ Àfọ̀n local government àti Ìgbókíà local government ṣùgbọ́n Ìgbókíà local government wọ́n ti produce senator ṣùgbọ́n wọ́n ti produce deputy governor for 8 years fọ́dún 8 wọ́n sì ti produce 2 ambassadors àti ambassador àti senator àti Ìmẹ̀kọ tí produce anything so kí ó má dàbẹ̀ ni pé àwa náà agbórí sí ní abẹ́ pílò ni mo ṣe ń rò pé mo máa darapọ̀ mọ́ olóṣèlú lọ́jọ́ iwájú láti lè lọ sí Senate. kí lẹ tún fẹ́ ọ́fà tẹ́ ṣe fẹ́ lọ.
orí pa ń gbọ́ pásìkò àwọn ọ̀dọ́ la wà yìí. Yes, I have some plans. For example, ẹ wo ọ̀nà tó wá láti Ìbàràpá, ó lè gba Ìwòyè, òun náà ń lò láyé àtijọ́ tẹ́lẹ̀, ó lè gba Ìwòyè kó wá gbà yọ sí Ìmẹ̀kọ lọ sí Ìlara, so that tí àwọn èèyàn bá fẹ́ lọ sí Republic of Benin, instead of going through Ṣakí lọ́hùn, this and that, they can just come straight. 2, ẹ wo irú ọ̀nà tó lọ ọ̀nà Ata tó láti Ìmẹ̀kọ lọ yọ sí Ata tó wá yọ síbí, is a good access road. Tí ẹ bá sì wò ní ìgbà tí mo wà ní Ẹ̀gbádò North láti Ìdọ̀fà, we created a road tó wá yọ sí Ata, so that tí Ìdọ̀fà bá fẹ́ lọ sí èmi ní Ìjòhùn this and that, wọn ò ní ìdí pé kí wọn lọ gba Ìlara. We did it. Ṣé yẹn dúró? Up till today, federal institution wo lè rí ní Yewa land? Up till today, how nígbà tí political dispensation ti bẹ̀rẹ̀ láti 1999, ọmọ Yewa mélòó lè rí ní federal level? Ọmọ mélòó lè rí? And to worsen the whole situation, I don't want to blame anybody. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ti ń lọ empowerment programs náà wá ṣe lé o, à ń gbọ́ tí gbogbo àwọn tó kù o. Which one do you get? As far as I'm concerned now in my life, mi ò fẹ́ kọ́lé mọ́, mi ò sùn kí n happy lè lórí rí. They don't follow constitution, they breach the constitution. If you must consider, if you increase salary of workers, you must increase pension. Are they doing that? Capital no. For you to know, I've used local government pensioner association to write many letters to the Senate, directing their attention to all these lapses. If I am there, I'll be able to know what to do and how to do it. So we are backward. And I want to give one standing advice to our people ní Yewa. Anybody tí wọ́n bá fẹ́ dìbò fún, kí wọ́n má sọ pé nígbà tó bá mú wá kan tó dìbò fún, kí wọ́n wo integrity láti lé, kí wọ́n wo integrity òun náà, because tí ẹ bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, tí ẹ bá gba kọ́bọ̀, ó máa fi gba millions of naira padà lọ́wọ́ yìí. Gbogbo ohun tó ẹ náà ò tẹ̀ nílé lẹ́nu láti bá wọn sọ̀rọ̀. Mélòó ni wọn ló wá ń jábọ̀ fún wa pé iṣẹ́ ìríjú mi òun rèé o, mélòó ni? So wọ́n ti sọ wá di òde, àwa náà ti sọ̀rọ̀ àwa di mọ̀mọ́. If people like me should go there, I will open their eyes, become the type of people so much. We have never got a leader in Yewa, let me tell you. No rally leader in Yewa. Olúkálùkù ló yọ ọwọ́ tiẹ̀. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà sà. Yes. Gẹ́gẹ́ bí pàtàkì nínú ẹgbẹ́ tó ń ṣàkóso lọ́wọ́, ẹgbẹ́ APC. Kí lẹ lè sọ nípa ọ̀nà ìgbàṣàkóso ààrẹ Buhari? Wọ́n ní èèyàn kì í mọ̀ tó báyìí máa ṣe nǹkan mi, ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi ni Buhari o, mi ní contest o, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Kí wá ní èrò yín nípa ìhà tí gómìnà ìpínlẹ̀ Ògùn wà pé gbogbo Fúlàní darandaran tó bá ti lè pa òfin mọ́ ni a máa gbà láàyè nípínlẹ̀ yìí? Experiment ni kó try, tó bá try ẹ̀ ó lè má ronú débi tí èmi ronú dé, ó sì lè má ronú what really is on ground. Sambisa forest wọn wà òní Boko Haram dìde, tẹ́ bá wá àwọn tí wọ́n ti create colony fún ni wọ́n gbé ìbọn adágàjìgì ni wọ́n gbé kiri yẹn. Tí ẹ bá create colony fún wọn pẹ́rẹ́, tí
títí wọ́n fi máa lóòdù ìbọn tó máa pa gbogbo everybody ní state ẹ ò ní mọ̀ ẹ jẹ́ kí wọ́n experiment yẹ àwa lè ti wà láyé o a lè ti kú o but tí ẹ bá publish o tí mo sọ yìí wọ́n á sọ pé bàbá kan tó jẹ́ Ìlara kò sọ. ọ̀nà wo lẹ rò pé àwọn èèyàn yín ní ilẹ̀ Yewa lè gbà gbógun ti ìkọlù àwọn Fúlàní? olùkàkú gáàdì ara ẹ̀yìn kó gáàdì ilẹ̀ ẹni. ǹjẹ́ èèyàn wá ní tako òfin orílẹ̀-èdè? òfin wo ló wà lórílẹ̀-èdè? àwọn nǹkan ń pa àwọn nǹkan ń jí lówùúrọ̀ wọ́n á ń pa àwọn èèyàn wọ́n ń pa wọ́n in hundreds in tens wọ́n mú wọn ò ṣe nǹkan fún wọn mo wá defend ara mi ẹ̀yin wá sọ pé òfin kan where is the law? Where is the law? Who are the people enforcing the law? Where is the law? ẹni tí ó bá defend ara ẹ̀ any community tí ó bá defend ara ẹ̀ ó máa bá a lọ ni. ṣé o mọ̀ pé ní Ìmẹ̀kọ Àpọ̀n àwọn Fúlàní wọ́n pa ọmọ kan about 3 weeks ago kí ló gbẹ̀yìn ẹ̀? kí ló gbẹ̀yìn ẹ̀? alólágbá ọ̀làbọ̀ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́. wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ bó bá dọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ máa gbá pọ̀.